A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Kò dín ní 593 àpò ìkówósí káàkiri ilé-ìfowópamọ́ lágbàáyé tí ó jẹ́ ti gómìnà àná fún ilé-ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) Godwin Emefiele tí yóò gba ọ̀nà ẹ̀yìn kó pamọ́ láìsí ìbọwọ́lù láti ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ adarí (Board of Directors) àti ìgbìmọ̀ olùdásílẹ̀. Àkànṣe olùṣèwádìí lórí iṣẹ́ CBN àti àwọn ìsọ̀mọ̀gbé Jim Obaze ni ó ṣe àwárí wípé gómìnà àná kó £543.5 billion sí fixed deposit ní orílẹ̀-èdè United Kingdom nìkan, láì gba àṣẹ. Nígbà tí wọ́n kàn sí agbẹjọ́rò Emefiele, Àgbàmọ̀fin Matthew Bukar, ó kọ̀ láti gbé aago tàbí fèsì sí àtẹ̀ránṣẹ́ títí di àsìkò ìkóròyìn yìí jọ, ṣùgbọ́n Obaze ti ṣe àgbékalẹ̀ ìwádìí rẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní "Èsì ìwádìí lórí CBN: Report of the Special Investigation on CBN and Related Entities Chargeable Offences" fún Ààrẹ Bọ́lá Tinubu lánàá. Èsì ìwádìí ọ̀hún kàwé pé Godwin Emefiele kó owó orílẹ̀-èdè Nàìjíríà pamọ́ sí ilé-ìfowópamọ́ orílẹ̀-èdè 593 káàkiri àgbáyé láì ní àṣẹ nínú. Lára àwọn orílẹ̀-èdè ọ̀hún la ti rí United States, China àti United Kingdom. Nígbà tí ó ṣì wà lórí oyè gẹ́gẹ́ bí gómìnà, gbogbo àpò ìkówósí tí ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù owó ni àwọn olùṣèwádìí tú síta. Ọjọ́ 28 oṣù keje ọdún 2023 ni Ààrẹ Bọ́lá Tinubu fi akọ̀wé àná fún àjọ Financial Reporting Council of Nigeria, Obaze, ṣe olùṣèwádìí pàtàkì fún CBN. Emefiele, tí ó wà ní ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Kùjé, ni ó ń jẹ́jọ́ lọ́wọ́ lórí ẹ̀sùn £1.2 billion owó jìbìtì. Kò tíì yanjú gbogbo gbèdéke $450 mílíọ̀nù £300 million tí adájọ́ pín fún un ní ilé-ẹjọ́ gíga láti ọjọ́ 22 oṣù kọkànlá. Ṣùgbọ́n nínú ìwé ẹ̀rí tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lánàá ni àpẹẹrẹ ti wà wípé ó ṣeéṣe kí ó kojú ẹ̀sùn tuntun mìíràn lórí bí ó ṣe yanjú òfin àyípadà owó náírà. Emefiele ní ó ṣeéṣe kí wọ́n pè é lẹ́jọ́ lórí bí ó ṣe yọ̀ǹda owó ní ọ̀nà ẹ̀bùrú pẹ̀lú Túndé Sabiu, tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ àná Muhammadu Buhari, pẹ̀lú àwọn adarí òṣìṣẹ́ CBN mìíràn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Buhari kò bu ọwọ́ lu òfin àyípadà owó. Túndé Sabiu ni ó kọ́kọ́ sọ fún Emefiele kí ó ṣe àyípadà owó náírà. Ọjọ́ 6 oṣù kẹwàá ọdún 2022 ni Emefiele kọ lẹ́tà ránṣẹ́ sí Buhari wípé òun fẹ́ ṣe àyípadà 200, 500 àti ẹgbẹ̀rún owó náírà 200, 500 and 1000 naira. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n dárúkọ ààrẹ àná, ṣùgbọ́n kò bu ọwọ́ lu òfin ìyípadà owó gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀. Buhari kàn bu ọwọ́ lu wípé kí wọ́n ṣe àtúntẹ̀ owó ọ̀hún ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Pìtìpìtì lèrò ya sí ibùdókọ̀ ọkọ̀ ojú irin ní ìpínlẹ̀ Èkó àti ìlú Àbújá lánàá lẹ́yìn tí ìjọba àpapọ̀ kéde ọkọ̀ ọ̀fẹ́ fún gbogbo èrò tó ń lọlé ọdún. Bákan náà ni Ààrẹ Tinubu bu ọwọ́ lu ìlàjì owó sísan fún àwọn arìnrìn-àjò ojú pópó bẹ̀rẹ̀ láti ọjọ́ 21 oṣù kejìlá títí di ọjọ́ 4 oṣù kìíní ọdún 2024. Àwọn akọ̀ròyìn tí wọ́n ṣe àbẹ̀wò sí ibùdókọ̀ Mobọ́lájí Johnson ní ìpínlẹ̀ Èkó àti ibùdókọ̀ ojú irin Àbújá fìdí ẹ̀ múlẹ̀ wípé ọkọ̀ tí kò yẹ kí ó gbà ju ènìyàn 648 ni ó kún àkúwọ́ sílẹ̀, tí àwọn mìíràn tún wà lórí ìdúró tí a mọ̀ sí standing. Òṣìṣẹ́ ọkọ̀ ojú irin kan sọ fún akọ̀ròyìn wípé bí èrò ṣe pọ̀ lánàá bẹ́ẹ̀ ló máa rí lónìí fún àwọn arìnrìn-àjò. Kí ààrẹ tó kéde, owó ọkọ̀ ojú irin láti Èkó sí Ìbàdàn jẹ́ 3,600 fún economy class, 6,500 fún business class àti 9,000 naira fún first class. Ẹ̀ṣọ́ aláàbò kan
ní ibùdókọ̀ ojú irin sọ wípé àwọn èrò tí ó jí dé láti aago 7 òwúrọ̀ kojú ìṣòro ọ̀pọ̀ èrò. Fún ìdí èyí ni ó ṣe gba àwọn èrò tí ó fẹ́ rin ìrìn àjò lọ́la kí wọ́n tètè jí dé láti aago 6 òwúrọ̀ kí wọ́n má baà pàdánù ọkọ̀ ojú irin. Òṣìṣẹ́ ibùdókọ̀ tí a mọ̀ sí ticketing officer sọ fún akọ̀ròyìn wípé kò sí ẹni tí ó lè ra tíkẹ́ẹ̀tì kalẹ̀ báyìí lórí ẹ̀rọ ayélujára nítorí àpọ̀jù èrò ti ń fa ìdíwọ́ fún rírà. Bẹ́ẹ̀ làwọn èrò ń kérora látàrí àìrí tíkẹ́ẹ̀tì rà lórí ẹ̀rọ. Ṣùgbọ́n ọ̀pọ̀ èrò ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀fẹ́ ni àwọn gba tíkẹ́ẹ̀tì fún ìrìn àjò wọn, bí inú wọn ti ń dùn tí wọ́n sì ń fi ìmoore wọn hàn sí ìjọba. Bákan náà ni iléeṣẹ́ ọkọ̀ ojú pópó náà ti bẹ̀rẹ̀ mímú àdéhùn ṣẹ, pàápàá jùlọ iléeṣẹ́ Chisco Transport àti God is Good Motors. Òṣìṣẹ́ God is Good kan sọ fún akọ̀ròyìn wípé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn lánàá. Owó ọkọ̀ lọ sí Àbújá tí ó yẹ kí ó jẹ́ náírà 50,000 ni wọ́n ti gé sí náírà 25,000. Ó ní ìgbésẹ̀ tí àwọn ń gbé ni wípé èrò gbọ́dọ̀ san ojú owó, lẹ́yìn náà ni àwọn á wá dá ìlàjì padà sínú àpò ìkówósí wọn. Ọjọ́ tí wọ́n bá máa rìnrìn àjò ni àwọn máa ń dá owó ọ̀hún padà. Ṣùgbọ́n àwọn mìíràn nínú wọn bíi The Young Shall Grow àti God Bless Ezintawa kò tíì bẹ̀rẹ̀ sí mú àdéhùn yìí ṣẹ. Àwọn òṣìṣẹ́ wọn ní òṣìṣẹ́ ìjọba kankan kò tíì wá bá wọn sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ yìí. Owó ọkọ̀ àti epo sì ṣe gọbọi ju kí àwọn ṣiṣẹ́ ọ̀fẹ́ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) ti lérí láti dá sẹ̀ríà fún ilé ìfowópamọ́ tàbí oníṣòwò POS tí wọ́n bá rí wípé àwọn ni wọ́n kó owó pamọ́ tí ó ń fa ìṣòro àìsí owó àfojúrí (naira scarcity). Nínú àtẹ̀jáde àná ni CBN ti rọ ará ìlú kí wọ́n ṣe àfisùn bí wọ́n bá kófìrí ilé ìfowópamọ́ tàbí oníṣòwò POS lágbègbè tí ó ń tọ́jú owó pamọ́ sí ẹ̀ka CBN tí ó bá wà nítòsí. Nínú àtẹ̀jáde tí adarí ìròyìn Ìyáàfin Akama Sidiali bu ọwọ́ lù ni ó kà wípé wọ́n ti pe àkíyèsí wọn sí ẹ̀sùn ìbáṣepọ̀ láàárín ilé ìfowópamọ́ àti òṣìṣẹ́ POS tí èyí sì ń ní ipa lára ọ̀wọ́ngógó náírà láwùjọ. CBN kọ̀rọ̀ ojú sí ẹ̀sùn yìí, wọ́n sì ti ń ṣe ìwádìí lórí ẹ̀sùn tí ó lè kóbá ọrọ̀ ajé orílẹ̀-èdè. Fún ìdí èyí ni CBN fi ṣe ìkìlọ̀ wípé kí ilé ìfowópamọ́ àti àwọn oníṣòwò POS dẹ̀yìn nínú ìgbésẹ̀ yìí nítorí ẹni tí wọ́n bá gbá mú yóò fojú winá òfin. Wọ́n wá gba àwọn ará ìlú ní ìmọ̀ràn kí wọ́n ṣe àmúlò ọ̀nà ìfowóránṣẹ́ mìíràn kí wọ́n sì ṣe ẹ̀sùn bí wọ́n bá kófìrí irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ní agbègbè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti rọ àwọn olùgbé Èkó kí wọ́n má sọ̀rètí nù lórí ìpèníjà tó ń wáyé láàárín ìpínlẹ̀ àti lórílẹ̀-èdè lápapọ̀. Sanwó-Olú sọ èyí lánàá níbi ìsìn orin kérésì Christmas Carol fún ọdún 2023 tí ó wáyé ní Ilé-Èkó ìlú Ìkẹjà. Sanwó-Olú tí aya rẹ̀ Ìbíjọkẹ́ Sanwó-Olú ṣaṣojú ni ó rọ àwọn Kìrìsìtẹ́nì kí wọ́n tẹ̀síwájú pẹ̀lú ìgbàgbọ́ wọn nínú Ọlọ́run. Bákan náà, kí wọ́n ní ìgbàgbọ́ nínú ìjọba ìpínlẹ̀ Èkó. Ó ní kò sí àní-àní wípé kò sí ìṣòro lórílẹ̀-èdè, ṣùgbọ́n kí wọ́n má ba ọkàn jẹ́, kí wọ́n sì má sọ ìrètí nù. Bákan náà ni Sanwó-Olú rọ àwọn olùgbé Èkó kí wọ́n tẹra mọ́ àdúrà nítorí òun ní ìgbàgbọ́ wípé ìṣòro òní adùnní lọ́la. Bí ó ti gbà á ládùúrà kí Ọlọ́run dá ẹ̀mí wa sí láti lè jẹ ìgbáládùn ìjọba nínú àlàáfíà. Gẹ́gẹ́ bí ìjọba, ó ní àwọn yóò tẹ̀síwájú láti máa gbé ìgbésẹ̀ tí yóò mú ayé dẹrùn fún gbogbo ìṣòro tí à ń là kọjá báyìí. Ó wá rọ gbogbo olùgbé láti jẹ́ olùpamọ́ òfin bí a ti ń ṣe àjọyọ̀ ayẹyẹ ọdún Kérésì. Bákan náà, kí a jẹ́ olùrànlọ́wọ́ fún ẹnì kejì (brothers and sisters keepers) ní pàtàkì jùlọ nínú àkókò tí a wà yìí. Kí a tàn kálẹ̀ ìfẹ́
bí a ṣe ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù kí a sì tẹ̀lé ẹ̀kọ́ pàtàkì tí ó fi lélẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu ti sọ wípé àwọn fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 7, lára wọn láti rí kánsẹ́lọ̀ àná fún oríṣiríṣi ẹ̀sùn láàrin ìpínlẹ̀. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro ọlọ́pàá DSP Daniel Ndukwe ni ó ti sọ wípé ọlọ́pàá rí ìbọn 6, firearms, live cartridge 16 àti ọkọ̀ tí àwọn afurasí rí jágbà lọ́wọ́ ẹni tí ó ní í. Alukoro ọlọ́pàá ṣàlàyé wípé ikọ̀ ọlọ́pàá tó ń sìn ní Abapa Police Division pẹ̀lú àjọṣepọ̀ ẹ̀ṣọ́ aláàbò Neighborhood Watch Group ni wọ́n jọ fi ọwọ́ ṣìkún òfin mú ọmọ ẹgbẹ́ ilé aṣòfin àná Henry Agbo Ogbonna àti àwọn 6 mìíràn. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé aṣòfin àná láti Ìkirikì Ward 6 ìjọba ìbílẹ̀ Gúúsù Enugu pẹ̀lú àwọn ìyókù rẹ̀ ni wọ́n ṣe ìkọlù sí ọ̀gbẹ́ni kan. Wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry rẹ̀, ṣùgbọ́n orí takò wọ́n nítorí lẹ́yìn ìkọlù bí wọ́n ṣe fẹ́ mórí bọ́ ní ọwọ́ agbófinró tó wọn kí wọ́n tó rí ìbọn ìléwọ́ àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gbà ní ọwọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ BAT Vanguard ti bu ẹnu àtẹ́ lu àhesọ ní àwọn agbègbè kan wípé Ààrẹ Bọ́lá Tinubu fi agídí mú gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara àti mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike láti bu ọwọ́ lu ìwé àdéhùn oníkókó 8 láti fi parí fàákàjà ọ̀rọ̀ ìṣèlú tó ń lọ láàrin ìpínlẹ̀. Nínú àtẹ̀jáde ẹgbẹ́ tí Olúṣọlá Ọlọ́fin darí ni wọ́n ti ṣàlàyé wípé Ààrẹ Tinubu pè fún ìfẹ́ àti àlàáfíà ìpínlẹ̀ Rivers, èyí sì jẹ́ lára ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè. Ẹgbẹ́ yìí fi kún un wípé fúnra àwọn tí wọ́n jọ ní fàákàjà ni wọ́n jọ pahùnpọ̀ ṣe àdéhùn, kì í ṣe ààrẹ ni ó kànńpá fún wọn. Ẹgbẹ́ yìí wá rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti fi ààyè gba àlàáfíà fún àǹfààní èèyàn dáadáa ìpínlẹ̀ Rivers nítorí èyí ni ó yẹ kí ó lékè ohun gbogbo. Wọ́n ní ààrẹ kàn bá wọn gbé ìgbésẹ̀ ìlàjà láàrin àwọn tínú ń bí kí wọ́n lè rí ọ̀rọ̀ náà yanjú fún ìdàgbàsókè ìpínlẹ̀. Ẹgbẹ́ yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé Ààrẹ Tinubu jẹ́ alátìlẹ́yìn ìjọba tiwantiwa tí kò láfiwé. Ìdí nìyí tí àwọn fi sọ àsọdájú wípé ààrẹ kò gbè lẹ́yìn ẹnikẹ́ni nínú wọn ṣùgbọ́n fún àǹfààní èèyàn gidi ìpínlẹ̀ Rivers nítorí ìgbáyégbádùn wọn pẹ̀lú ti orílẹ̀-èdè lápapọ̀ jẹ ààrẹ lógún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.